Babangida jáde ó ní kí gbogbo ọmọ Nàìjíríà dáríjì òun lórí ìbò June 12 tó ń fagilé. Mi mọ̀ bí ẹ ti gbọ́. Ó lọ́ǹtì ìwé ìkẹlẹ́ ní jọ́mẹ́ta tó pè ní ìrìn àjò mi lẹ́nu iṣẹ́. Tí àwọn èèyàn ńláńlá lọ, Ọ̀ṣínbàjò lọ, ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀, bàbá Ọbásanjọ́ wà ń bẹ̀. Ó wá sọ nínú ìwé yẹn wípé òun mọ̀ wípé òun jẹ̀bi nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ June 12 bí wọ́n ṣe fagilé ìbò gbà yẹn. Ó wá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ bóun ti realize àṣìṣe òun pé kí gbogbo ọmọ Nàìjíríà dáríjì òun. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sínú ìwé yẹn ṣùgbọ́n kìí ṣe bí tèmi lọ nìyẹn, torí ó ní ibi tí mo sì ń lọ lórí ọ̀rọ̀ yẹn. Ó sọ bí ìrìn àjò yẹn ṣe jẹ́, ó ní ṣùgbọ́n ìgbà ìmọ̀ ni ẹ̀jẹ̀ wo nǹkan tó jẹ́ kí àwọn ọmọ èèyàn, àwọn ọmọ Nàìjíríà ká went through ńgbà yẹn. Ẹ wo iye ẹ̀mí tó sọnù lọ́rọ̀ June 12. Ẹ wo ilé ọlá tí Babangida sọ dáwúrò. Ó sọ òkú ìbànújẹ́ sí lọ́mọ ẹlòmíì. Àwọn èèyàn bẹ́ẹ̀ ó gbé àwọn kan sẹ́wọ̀n. Òun ló mú Abacha wá, ìyá ìlà ń jẹ́dẹ̀ ní ìyá June 12. Wọ́n ní election tó wà fair and fair jù nílẹ̀ adúláwọ̀ ní ìbò June 12. Babangida jẹ́ fagilé. Ẹ wo táwọn èèyàn ná, ẹ wo wàhálà táwọn èèyàn ṣe. Àwọn èèyàn dẹ̀ bẹ́ẹ̀ òfin àtúpadà dáwà padà síjọba ológun. Wà wálé ní oníkádàrí jẹ pé ìgbà ìmọ̀ ni. Kí ni kí a sọ fún àwọn ọmọ Kudirat Abiola tẹ́ pa? Kí ni ká sọ fún àwọn ọmọ Abiola tẹ́ pa? Kí ni ká sọ fún àwọn ọmọ Kẹsàrò wíwá? Kí ni kó jẹ́rìí tí wọ́n lé nígbà táwọn ọmọ tẹ̀ yíyan kiri? Délé Gíwá kí ni kó jẹ́ ìpín àwọn ọmọ tiẹ̀ lẹ́ni? Abacha Babangida ló hàn lé mọ̀. Láyé ìjọba ìsá ni wọ́n hàn lé mọ̀. Sorry. Kí ni ká sọ lórí díyà tẹ́ fojú ẹ̀ gbolẹ̀? Kí ni ká sọ lórí ikú bàbá Bọ́lá Ìgè? Kí ni kó jẹ́ ìpín àwọn ọmọ wọn lẹ́ni? Torí ká ní June 12 ká ní Babangida ò dá June 12 rú. Àwọn tí mò ń sọ yìí wọ́n ní kúkú àìtọ́jọ́. Ẹbí gbogbo àbá máa gbádùn lẹ́ni. Kí ni ká wá sọ ń pa ti àwọn ọmọ Nàìjíríà tẹ́ wá dà sí síbálá síbolo lónìí? Ìwọ ó dẹ̀ kó ọ̀rọ̀ ọjọ́ àwọn ọmọ tẹ̀ yíyan kiri báyìí. Wá jáde wá ní okọ̀wé wá kọ́ṣe wá ní òṣèwé wá ní kọ́ wá lọ́njẹ́ wá sọ̀tàn ẹ̀ síbẹ̀ pé ìgbà ìmọ̀ ni ká dáríjì ẹ̀. Just imagine that. Nǹkan tó wá dùn mí ni pé àwọn kan wá jáde wọ́n ní 70B ní owó tí wọ́n fẹ́ ṣe lórí presidential library tó fẹ́ kówé yẹn sí. Dangote wá jáde ó ní òun annually òun máa fi 2B sílẹ̀ fún ọdún 4. Dangote tó jẹ́ pé owó mẹ̀kúnnù ló kó jọ. Àbẹ́ àwọn mẹ̀kúnnù sí náà tó ra cement yẹn, ó gbówó lórí cement, ó gbówó lórí petrol. Okòwò yẹn jọ, ó wá lọ ń sọ pé máa donate ẹ̀ fún Babangida tó bá wa débi tá a wà yìí. Ó ṣe gbé cement wálẹ̀, ó ṣe gbé petrol wálẹ̀, ó kó ọ̀rọ̀ rẹ̀ jọ ń ṣe onífẹ́ máa donate 2B fún Babangida ní every year fún sí presidential library yẹn. Àwọn kan náà jókòó ilé wọn ń pàtẹ́wọ́. Àbí ẹ̀sẹ̀ fi àjẹ mẹ̀kúnnù. Ṣé bí Babangida ló bá wa débi tá a dé yìí? Torí ká ní wọ́n gbé ìjọba yẹn fún Abiola, ọwọ́ tí bàbá yẹn ń bá bọ̀. Ẹ gbàgbé pé bí àwọn náà ní tiẹ̀ lára o, kò sẹ́ni tó jẹ́ sèǹtì o, mi ì sọ pé nìkan jẹ́ sèǹtì o. Ṣùgbọ́n ọwọ́ tó ń bá bọ̀ ó ṣeé ṣe kí Nàìjíríà dájú báyìí lọ. 70B yàtọ̀ fún ọ̀rọ̀ tó ń gangan ti kó tó fìjọba yẹn kó yẹn Babangida o, tó fìjọba yẹn kó ìyẹn sì wà ń bẹ̀rẹ̀ fẹ́ dá 70B fún. Àbí ẹ wá wo iye iléeṣẹ́ Abiola tí wọ́n bàjẹ́ lójú ayé ẹ̀. Ẹ wo Concord airline lójú ayé ẹ̀ wọ́n dẹ̀ gbẹ́sẹ̀ lé wọ́n dẹ̀ bàjẹ́. Concord newspaper ńkọ́, Volkswagen company ńkọ́, ṣé bẹ̀rẹ̀ dàbí bẹ̀rẹ̀ kíní kan company náà lójú ayé ẹ̀ dẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́. Ẹ wá wálé ní ẹ wá ní ká dáríjì. Ẹ wo iye èèyàn tó ń ṣiṣẹ́ ní company ṣe tẹ́ gbàjẹ́ lẹ́nu wọn. Dèní tí wọ́n balance tí wọ́n jẹ́ èèyàn mọ́. Ẹ mọ iye èèyàn táwọn náà wọ́n fowó tí wọ́n rí bẹ́ẹ̀ bọ́. Tẹ́ padà sọ wọ́n di kólóbó. Níwọ̀ Babangida yìí òun lè lò wọ́n ní ká dáríjì ẹ̀.
bára ayé dáríjì Babangida àwọn ará òun ò lè dáríjì. Gbogbo wọn wá wà bẹ́ẹ̀ àwọn nǹkan agbádá àti Yorùbá àti Ìgbò àti Haúsá àti Fúlàní gbogbo wọn àbẹ wọn bóyin kẹ wọ́n ti gbàgbé àbúrú tí Babangida ṣe fún wa. Bùtùmọ̀ ẹ wá wo Ọlọ́run ọba tó jẹ́ wípé tó bá fẹ́ mú ẹ kò sí tó lè sá sí, ó dẹ̀mí Babangida sí dèní, ṣùgbọ́n Babangida wà lórí wheelchair tó ní àrùn ọ̀pá-lọ́sẹ̀. Bíbélì sọ pé Ọlọ́run ṣe àyà Fáráò lè fún parun ẹ̀, Ọlọ́run dẹ̀mí Babangida sí kó lè rárí ọjọ́ alẹ́. Lábúrú tí Babangida ṣe yẹn, tí Babangida bá lè wá síta lénìí tó wá ní òun náà ìwé kan tó wá kọ rádaràda sínú ẹ̀ wípé ká dáríjì òun, táwọn náà dẹ́ ń bóyin kẹ́kẹ́ àti dáríjì àwọn Ọlọ́run dáríjì wa, definitely gbogbo àwọn tó ń ṣe púpú lè ní iná báyìí wọn nílò náà ti yí padà tó wá di ọjọ́ alẹ́ bí dókítà wọn ti sọ pé wọn lè lọ́jọ́ ju ọdún márùn lọ́mọ́ o, àwọn ìṣèwádìí àwọn náà wà lọ́njì wọn ní ẹ̀dá ìjà wọn. So àwọn tó wá ń ṣe púpú àwọn máa ṣe púpú, àwọn máa fi àárọ̀ wọn àtọ̀sán máa ṣe púpú, fáwọn adájọ́ alẹ́ wọn máa gbó amọ́ra, àwọn náà máa bóyin kẹ́. Nǹkan tó lè jẹ́ ká dáríjì Babangida tó bá fẹ́ ṣe bí akọni gidi wà láì ṣe gbogbo ètò ṣe nìyẹn. Tó bá jẹ́ pé ó fẹ́ ṣe bí akọni gidi, tó fẹ́ ṣe bí akọni gidi, tó fẹ́ kí ẹ̀jẹ̀ àwọn tó ń lọ sọ́run kó kúrò lórí òun, tó fẹ́ kọ́ lọ síjú àánú òun, tó fẹ́ kí àwọn ará ayé àti ará òun kó dáríjì òun, nínú èrò tèmi ní ó ní kó yẹ kí Babangida kan kọ lẹ́tà kan sílẹ̀ pé ẹ̀yin ọmọ Nàìjíríà, òun tí gbogbo láburú tó ń ṣe ní ẹ̀yìn sẹ́yìn ó dẹ̀ jẹ́ nǹkan bàjẹ́ fún un, ojú dẹ̀ tí òun láti máa gbélé ayé pẹ̀lú yín lọ báyìí, nítorí ìdí èyí ẹ dáríjì òun náà ṣetán láti fi ẹ̀mí ara ṣètùtù fún Nàìjíríà bó ń ṣe fi ẹ̀mí àwọn kan ṣètùtù fún Nàìjíríà, nítorí bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe bí ọkùnrin, kó dẹ̀ ṣe bí ọkùnrin. Ìgbà yẹn làwọn sọ pé aláwọ̀ máa yẹ ó ti sọ́bà lóòótọ́, ìgbà yẹn làwọn wá pìtì ẹ̀. Ṣùgbọ́n ó jáde just imagine that, ó jáde ó ń kọ́ sínú ìwé pé o ti ṣàbùrú sẹ́yìn ká dáríjì, ẹ tún wá ń fi owó iyebíye lọ́ọ̀kì ìwé yẹn, ẹ tún fi ń jẹnẹrétì owó. Àwọn èèyàn máa burú o. No, that is just my own view. But let me ask you guys, let me ask you my friends, should we forgive him? Ṣé ká dáríjì? Kí ni èrò yín? This is Ade Omade. Bá mi share video. Ade Omade, advocate for the masses.